tòun ti ẹ̀ wá kalẹ̀ ọlọ́run bá fi kú yà wá. Abalabalẹ̀ ká má bàa bàa jẹba. Gbọ̀dọ̀gbọ̀dọ̀ bọ́dí tí ń sí ìdì ọjà bọ́dí yìí pé. Ọlọ́run onífẹ̀mí lọ́kùnrin yàtọ̀ sí mọ́nìkọ́ni. Ìyàwó mi onífẹ̀mí lọ́kùnrin yàtọ̀ sí mọ́nìkọ́ni. Ibi ọba ń lọ tí kì í ẹ bá fà ó ìkàrà wọn sí mẹ́tẹ̀lẹ́. Ibi ọba ń lọ tí kì í ẹ bá fà ó ìkàrà wọn sí mẹ́tẹ̀lẹ́. Ìgbìmọ̀ ọlọ́pàá bá tó báyìí lọ́wọ́ ọba tó lè lò ní oko. Ojì náà ọmọ tó dágbò báyé tán tó fi ní ayé sọ̀rọ̀ ẹ̀ sọ́rí ọkọ̀. Ọba tó dágbò báyé tán. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo bí tí ẹ ti ń gbé wa káàkiri àgbáńláyé. Gbáǹkọ́gbì nínú àwọn ìwé ìròyìn ló ń dé sétí gbọ̀yìn láti iléeṣẹ́ Tóyìn Tòmátò tẹlifíṣàn. Ó ṣẹlẹ̀ wọ́n gba oyè Wàsíìrì Adámáwá lọ́wọ́ Àtíkù, wọ́n ní kò lẹ́tọ̀ọ́ sóyè ọ̀hún. Ó ga o, àwọn jàǹdùkú lu àwọn olóyè ẹgbẹ́ SDP dákú, wọ́n tún já géètì ilé ẹgbẹ́ wọn. Wọ́n ní pé wọ́n fẹ́ fọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà kó bá Ọọ̀ni Ilé Ifẹ̀ o, wọ́n ló òṣèré ọ̀hún ò sì lọ́gbà ẹ̀wọ̀n mọ́. Wẹ́rẹ́ ní fọ́nrán fídíò ọ̀hún bẹ̀rẹ̀ sí í tà káàkiri orí ẹ̀rọ ayélujára lánàá ọjọ́ ìṣẹ́gun Tuesday, nígbà tí àwọn kan ní gbajúmọ̀ òṣèré tíátà ni James Omiyinka tọ́pọ̀ túmọ̀ sí bàbá Ìjẹ̀ṣà pẹ̀lú Ọọ̀ni Ilé Ifẹ̀ ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì pé wọ́n rí wọn lóde àríyá kan. Fọ́nrán fídíò yìí lọ́pọ̀ èèyàn ti rí tí wọ́n sì ń sọ pé bàbá Ìjẹ̀ṣà ti fọgbọ́n yọ jáde kúrò nínú ọgbà ẹ̀wọ̀n tó wà. Làwọn ayé bá ní ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o, pé wọ́n kàn fẹ́ fi ọ̀rọ̀ yìí kó bá Ọọ̀ni Ilé Ifẹ̀ ni. Ó mà ṣe o, ìyáálé ilé àtàwọn mẹ́rin míì wọ́n kú sínú ìjàmbá ọkọ̀ nìbàdàn. Agbègbè Sókà ní ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà ti ṣẹlẹ̀. Ó ṣẹlẹ̀ Wàsíù Àyìndé fi àwọn ọmọ rẹ̀ ṣakọ sáwọn onífújì. Ọjọ́ ìṣẹ́gun Tuesday tó kọjá yìí ní gbajúmọ̀ olórin fújì ilẹ̀ wa Alhaji Wàsíù Àyìndé tọ́pọ̀ túmọ̀ sí Kwam1 ti ṣàfihàn àwọn ọmọ rẹ̀ àti àwọn ọmọ ọmọ rẹ̀ lórí ẹ̀rọ ayélujára, tí àwọn kan sì bẹ̀rẹ̀ sí ní sọ pé ọkùnrin tó jẹ́ máyégún ilẹ̀ Yorùbá yìí ń fi àwọn ọmọ rẹ̀ ṣakọ sí àwọn ọ̀tá rẹ̀ ni. Àwọn kan sọ pé Emmanuela rọ́pò ìyẹn ìyàwó rẹ̀ tí àwọn kan sọ pé wọ́n ń jà lọ́wọ́lọ́wọ́ báyìí ni Wàsíù Àyìndé fi àwọn ọmọ náà ṣakọ sí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí Kwam1 ṣe sọ, ó ní ṣe ni àwọn ọmọ òun àti àwọn ọmọ òun kàn wá bóun ṣeré nílé òun láìpẹ́ yìí o, tínú òun sì dùn láti rí wọn. Bí àwọn kan ṣe rí èyí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí í sọ pé Kwam1 fi ọ̀rọ̀ ọmọ yìí yangàn lójú àwọn akẹgbẹ́ rẹ̀ lágboolé fújì ni. Lẹ́yìn ọdún méjìdínlógún Yétúndé Wùmí wọ orílẹ̀-èdè Amẹ́ríkà o, làwọn olólùfẹ́ rẹ̀ bá kì í nílọ̀. Lánàá ọjọ́ ìṣẹ́gun Tuesday ni àgbà ọ̀jẹ̀ òṣèré tíátà ilẹ̀ wa Hasanat Akínwándé tọ́pọ̀ túmọ̀ sí Yétúndé Wùmí rìnrìn àjò lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà. Tẹ́ ẹ bá gbàgbé, ọdún 2006 ni òṣèré ọ̀hún gbìyànjú láti lọ kó tó di pé ọwọ́ tẹ̀ pé ó gbé oògùn olóró. Ìṣẹ̀lẹ̀ yìí ló gbé dọ́gbà ẹ̀wọ̀n kó tó di pé wọ́n padà tú sílẹ̀ lẹ́yìn tó parí sáà rẹ̀ lẹ́wọ̀n. Bí àwọn olólùfẹ́ Yétúndé Wùmí ṣe rí ìrìn àjò tó tún rìn lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà lásìkò yìí ni wọ́n ti ṣèkìlọ̀ fún pé kó rántí wàhálà tí ó lọ tó ṣe nígbà tí ó gbé oògùn olóró lọ́jọ́ sí tó kó sí. Ọpẹ́ o, Òṣùpá fẹ́ ṣí ìpàgọ́ orin fújì.
Saheed Òṣùpá tó jẹ́ ọba orin fújì lásìkò yìí sọ pé òun fẹ́ kíṣẹ́ fújì gbòòrò sí i. Èyí ló mú òun tóun fẹ́ ṣí ìpàgọ́ orin fújì ìyẹn Fuji Music Camp sílùú Ìbàdàn. Ṣé ní ọkùnrin onífújì yìí ní òun fẹ́ ṣètò fáwọn jẹ̀wẹ́wí onífújì láti kọrin ní àsìkò tí ṣíṣí ìpàgọ́ náà bá ṣẹlẹ̀, tó dẹ̀ jẹ́ pé púpọ̀ nínú wọn ló gbọ́dọ̀ kọrin kí wọ́n sì lu ìlù tí àwọn àgbà olórin fújì bíi Wàsíù Àyìndé, Òbésèré, Pàsúmà, Kọ́rẹ́nsì, Múrí Thunder, Àyùbá àti Rẹ̀mí Àlùkò máa ń lù lásìkò tí wọ́n bá ń kọrin. Ó wá sọ pé àwọn jẹ̀wẹ́wẹ́ yìí tó bá lè lu ìlù yìí tó sì lè kọrin bí àwọn àgbà onífújì yìí, òun ní ẹ̀bùn bàǹtàbàǹtà tóun máa fún wọn. Bẹ́ẹ̀ ló tún gbé tòmí kalẹ̀ fún àwọn pòdúsà orin fújì tó sì jẹ́ pé ọ̀pọ̀ pòdúsà tí ọ̀pọ̀ àwọn èèyàn ti gbàgbé lágbolé fújì ni Òṣùpá fẹ́ gbé dìde báyìí, tó sọ pé ìpàgọ́ náà yóò ṣàfihàn àwọn pòdúsà tó ti ṣiṣẹ́ takuntakun lágbolé fújì tí wọn yóò sì jẹ ẹ̀bùn ńláńlá lọ sílé. Ọba orin Òṣùpá sọ pé òun ò fẹ́ kí orin tàkasúfè kó borí fújì lásìkò yìí nítorí pé ìgbàgbọ́ àwọn ọ̀pọ̀ ni pé orin tàkasúfè ó ti fẹ́ gba fújì lọ́wọ́ àwọn tó fẹ́ràn àríyá. Ṣá o, Saheed Òṣùpá ti sọ pé òun fẹ́ kí fújì jẹ́ ohun má ní gbàgbé káàkiri orílẹ̀-èdè yìí, ló jẹ́ kí òun gbé ètò bàǹtàbàǹtà ilẹ̀ táwọn èèyàn sì sọ pé iṣẹ́ gidi ni alágbẹ̀dẹ orin ṣe fáwọn onífújì lásìkò yìí. Ọ̀rọ̀ ìgbéyàwó Fẹ́rànmi Ọyálọ́wọ̀ rú àwọn olólùfẹ́ rẹ̀ lójú. Láti àná ọjọ́ Tuesday ni àwọn èèyàn ti gbé fọ́tò òṣèré tíátà ilẹ̀ wa Fẹ́rànmi Ọyálọ́wọ̀ àti obìnrin kan kiri orí ìkànnì ayélujára pé ìyàwó òun ni, táwọn kan sì sọ pé location ni wọ́n wà. Àwọn ìròyìn yìí àti ọ̀pọ̀ ìròyìn mìíràn lẹ́yìn bá pàdé nínú ìwé ìròyìn Gbélégbọ́ tó jáde ní ọjọ́ òní. Ìpàdé wa tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ títí di ìgbà míì tá ó pàdé. Ire gbogbo ire lọ́ọ̀dẹ̀ gbogbo wa. Ó dàbọ̀.